pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. yèyé lówó ẹ̀ máa gbóhùn ẹnu mi àní kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. olórí Fatima ẹni pọ́dún jẹ́ o ẹni pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. kì máa ń pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlàmàgbò àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ o. yèyé lówó ló ń sọjọ́ bí gbogbo aráyé wá gbọ́. èèyàn tó rè bẹ́ẹ̀ kọ́ mọ́ ṣàfihàn olórí Fatima Bákẹ́ Adéọlá ẹ̀kú ọdún o. ọlọ́dún ní mọ̀ọ́dún ẹ̀ lọ́dún ọ̀dá mi lójú. àwọn èkúkú mọ̀ tiẹ̀ lálárèrè oyin mọ̀ tiẹ̀ nínú afárá-agi àfìrìbòjò mọ̀ tiẹ̀ ní sáà. olórí Fatima Bákẹ́ Adéọlá ayaba Mákàbá Àjàó wọ́n mọ̀ pé ọ́ nígbà gbogbo. ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ olórí Fatima Bákẹ́ Adéọlá ó kọlà àkọ́bà aládé Abákẹ́ àgbò wọ́n mọ̀ kì í nígbà gbogbo ọmọ ìgbà láyé bọ́bagún wà lóde Òṣogbo ọmọ ajílàlà ọ̀zọ́ ọmọ àjífọjọ́ gbogbo dàbí ẹ̀gbìn mọ̀pọ́ ni wọ́n ń kẹwé àròdògùn ìyàgò lọ́nà àbúlàgbò Abákẹ́ ni ẹ̀ mọ̀ òun kẹ́ lọ ó ní ẹ̀mú ti rògbò fúrógbò ṣẹ́bẹ̀yìn lọ́mọ olómi tó kí àgbo ṣùpá pọ́n yèyé lówó ṣẹ́bẹ̀yìn lọ́mọ ilé amúgbá nílùú Òṣogbo ọmọ amúgbá lẹ́gbẹ̀ẹ́ ọmọ abídámi gan ọ̀rọ̀ ẹ̀yìn lọ́mọ arìn pẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn wọn o ẹlẹ́gàn wọn fẹ́ kí ọmọ òré àgàn ọmọ òré ọmọ kúndàrú ọmọ rídìí ògbólógún olóje lórí gẹ̀wọ̀n bàbá tẹ̀yìn òjò àmọ́dọ̀ òjò tẹ́lẹ̀ ń pẹ̀tù lámẹ́sẹ̀ máa pàjá fún wọn láwọ̀ jẹ tó ń pẹ̀tù tó lò jẹ́ máa rántí wọ̀ ẹ̀bí òjò òró ni wọ́n fohùn odò bodò òró ni wọ́n fohùn odò bodò ebe òró ni wọ́n bodò lóhùn pẹ̀tù ní pópó iye mẹ́tù ìdúró ni bàbá yàn máa mú kóyin ìbẹ̀rẹ̀ lọ́mú gbàdó yèyé lówó ìyá ọ̀dọ́ bàbá yín lágbàlẹ̀ múrí ọmọ pínpín ajá ọmọ ríró gẹ́gẹ́ tẹ́ rí ni wọ́n mú wọn ọmọ pínpín ajá hàn kí òun pẹ̀tù kàkà kí n láyà kí n sì nẹ̀bì kàkà kí n láyà kí n sì lójé o. lọ́sọ̀ pọ́pọ́ olé wọn tọ́ dé kẹfùn lámẹ́sẹ̀ mọ́ pàjá fún wọn láwọ̀ jẹ sakiti wọ́n yìí látọ̀ ọ̀gbárò ni wọ́n jẹ́ ọmọ òṣónú ilé ọgbà àlọ́ èmi ò ní sàlọ̀ bẹ́ẹ̀ tí ò fẹ́ràn mi ọmọ búnibúni abẹ ìbúwò tí wọ́n ti ọmọ rìnrìn abẹ̀rín pòyẹ̀kẹ́ ọmọ fẹ́nifẹ́ni abìfẹ́ mọ̀rìnmọ́rin àyíbàgbálẹ̀ èrè ọ̀rọ̀ wo balẹ̀ jáánú bàbá yín san àbí ọ̀sán ọmọ tọrọbẹ o n ò léṣe kí n mọ̀ pé yan ọmọ lámẹ́ ṣètò ìpẹ́tù tó lòye ọmọ àrọ́ tí wẹ̀ bí òjò ọmọ òré ká àkókò òjò pápó kókó òròpòrò ọmọ àròyìn ogun bá ń tẹ fagbẹ́ òjé búra méje òṣèṣe òjé ní kẹsàn mi lókè kóró kẹràn mi lájà ọmọ òde fi ìlà ẹ̀jẹ̀ múyà rẹ̀ káwọ́ lérí oníta ń sọ ọlọ́gbẹ́ orí kan mọ́ yan ó ní ọgbẹ́ kan ò fìlà lóró bí ẹ̀jẹ̀ òré jẹ̀fọ́sùn olùkádé inú ń bẹ lẹ́ran òré nàkìsà inú ń bá lọ́sọ òré rìn nílẹ̀ inú ń bẹ lẹ́sìn orí ọba tètè mọ̀ kọ́mọ̀tì wáyé o ó ní gbogbo ẹni wáyé ní kúpa ọmọ rẹ̀ gàjọyìn ọmọ
rí lẹ̀kẹ̀ ìjọrùn wọn mọ kìyìn nígbà gbogbo ọmọ abáyájọ wù lẹ̀kẹ̀ olórí Fatima Àbákẹ́ ayaba ọba mẹ́ẹ̀dádékúnlé Àjàó Mákàmá ayọ́lẹ́wọ̀ dùrúbí ẹ̀mẹ́tọ̀ gbẹ́pọ̀ ọ̀jọ̀mìdán lé lọ aya Jíbọ́sìn ayé èpè ọjà aya Tálá Rẹ́fọ̀n ẹ̀sà òpinilé àwọn ọkọ̀ tẹ̀yìn bá jíde ọmọ àrẹ́gùn símọ́délé ọkọ̀ onímí òjò ọmọ àròdún owó ọlá mi òjò ọmọ àrẹ́gùn ṣeré òjò mẹ́fẹ́rẹ́ mi ò níjẹ́ bá jíde kẹfọ́ níbòmẹ́tò níta náà kálukú lọ́jọ́ ìyá rẹ̀ lójú ẹni bàtà balẹ̀ yìí jẹ́ tí wọ́n ní ké lọ́ ọmọ yọ ike ẹ̀yìn ọjọ́ tó ya kọ́mọ́ ṣe gbẹ̀yìn fọ́ya gànkù ẹ̀yìn ọjọ́ tó sà kọ́mọ́ ṣe gbẹ̀yìn fọ́sà láwẹ̀ ike ẹ̀yìn wá di kí àmúṣe ìyá ọmọ oníke ìkànnìkẹ́ ẹ̀sà òfin mọ́ mọ̀rẹ́yìn mọ́ta díreke olórí Fatima Àbákẹ́ o yèyé náà wú bẹ́ẹ̀ tí yín bá já ẹ mọ́ mi kàn ọkọ yín olólùfẹ́ yín olùbádámọ̀ràn yín o ẹni bí ọkàn yín ọba Adékúnlé Ahmed Oyèlúdé Àjàó Mákàmá àwọn náà ní mọ́ kìyìn nígbà gbogbo wọn lè ti sọdún eléyìí ẹ ṣe tẹ̀mí ìsìtòwò tọmọta ikú baálẹ̀ ọ̀rọ̀ kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlà máa gbó àkànà máa gbó kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkànà máa gbó kì í pọ́dún jẹ́ o yèyé léwu kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkànà máa gbó kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkànà máa gbó kì í pọ́dún jẹ́ o. Pọ́dún jẹ́ o àkàlà máa gbó kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlà máa gbó kì í pọ́dún jẹ́ o. yèyé lówó ẹ̀ máa gbóhùn ẹnu mi àní kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkàlà máa gbó kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o kì í pọ́dún jẹ́ o àkànà máa gbó kì í pọ́dún jẹ́ o. olórí Fatima ẹni pọ́dún jẹ́ o ẹni pọ́dún jẹ́ o àkàlà máa gbó kì í pọ́dún jẹ́ o.